ǹjẹ́ wọ́n ní orísun ló di omi, gbòǹgbò ló di igi, èrò ló di ọ̀rọ̀, ọ̀rọ̀ tẹ́ ẹ rí yẹn báyìí náà ló di ẹgbẹlẹmùkún orin eléyìí tó ń bẹ láyé tí ọ̀kan nínú wọn jẹ́ orin fújì tá a fàyọ láti ara wéré. Tí a bá ń sọ̀rọ̀ nípa orin fújì, ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ló ti ṣakitiyan kí fújì lè dúró dáadáa, látòrí olóògbé Dr. Sikiru Ayinde Barrister àti Alhaji Kọ́láwọlé Àyìnlá Kollington Kebbi Kwara àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà tá ò lè dárúkọ tán nínú agboolé orin fújì. Èrò pọ̀ lágboolé orin fújì, ṣùgbọ́n lásìkò yìí Alhaji Wasiu Ọmọgbọ́láhàn Ọlásùnkànmí Adéwálé Ayinde Marshal K1 The Ultimate lolórí agboolé fújì lásìkò yìí. K1 The Ultimate ọmọ ojúṣàgbọ́lá ọ̀gọ́jì níjẹ̀bú òde, olórí ọmọọba Akile ìjẹ̀bú nílùú ìjẹ̀bú òde. Àbí Wasiu Ọmọgbọ́láhàn Ọlásùnkànmí Ayinde K1 The Ultimate ní ọjọ́ kẹta oṣù kẹta ọdún 1957 March 3rd 1957, ìyẹn ni pé bá a bá kà lé ní ìjẹta ìrìn lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí, K1 The Ultimate ó ti pé ẹni ọdún mẹ́rìndínláàádọ́rin 66 years, mẹ́rìndínláàádọ́rin 66 years lókè yèpẹ̀. Ìlú Èkó tí ṣe àgàràwú ẹni wọ́n bí i sí, ṣùgbọ́n ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde gangan ẹni K1 The Ultimate ń ṣe o. K1 The Ultimate lọ sí ilé ẹ̀kọ́ Jama'atu Islamiyya Standard School nílùú Èkó àti Government College ní Ìsọlọ̀ ní ìpínlẹ̀ Èkó. Kódà a gbọ́ pé ó lọ sí ilé ẹ̀kọ́ girama kan eléyìí tó ń bẹ ní ìlú Ọ̀yọ́, ṣùgbọ́n kò pẹ́ rárá ń bẹ̀ kó tó di pé ó kúrò lápá abẹ́hùn. Bẹ́ẹ̀ náà ni ò ní àǹfààní láti parí ilé ẹ̀kọ́ girama yìí látàrí ikú bàbá rẹ̀ eléyìí tó wáyé lásìkò náà, kó tó wá di pé K1 The Ultimate kó tó di pé ó padà wá kàwé lóníranran lágbàlagbà. Láti kékeré ẹni K1 The Ultimate ló ti fẹ́ràn láti máa kọrin orin bíi wéré bíi fújì. Kódà láti nǹkan bíi ọmọ ọdún 8 ló ti bẹ̀rẹ̀, ó ṣèyẹn títí di ọmọ ọdún bíi 12 kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní máa bá wọn kópa níbi ìdíje orin wéré orin fújì nígbà náà, tó dẹ̀ ṣèyẹn títí lásìkò eléyìí tí ó padà wá darapọ̀ mọ́ ẹgbẹ́ Ayinde Barrister, ìyẹn Supreme Fuji Commanders, eléyìí tí ó pẹ̀lú bá wọn kó irinṣẹ́ eléyìí tí Alhaji Sikiru Ayinde Barrister tí wọ́n máa ń lò ńgbà náà. Ó darapọ̀ mọ́ ẹgbẹ́ orin fújì ti Alhaji Sikiru Ayinde Barrister láti kékeré nígbà náà, tó dẹ̀ ń ṣe dáadáa lọ́dọ̀ olóògbé Alhaji Ayinde Barrister. Ọdún 1980 ń ló kọ́kọ́ gbé orin rẹ̀ àkọ́kọ́ jáde eléyìí tí wọ́n pè ní Ìbà. Ìgbà tó di ọdún 1984 ẹni K1 The Ultimate eléyìí tí ó ṣe gbajúgbajà orin kan gbà náà tí wọ́n pè ní Tàlàsó 84. Tàlàsó 84 ó gbajúgbajà káàkiri ilẹ̀ Yorùbá àti káàkiri àgbáńlá ayé níbikíbi eré tí wọ́n bá ti nífẹ̀ẹ́ sí orin fújì. Ẹ jẹ́ ká wá mẹ́nu bà àwọn rẹ́kọ̀dù eléyìí tí K1 The Ultimate eléyìí tó gbé jáde láti ọdún 1980 tó ti ń gbé kinní ọ̀hún jáde títí di ibi tó dé lásìkò yìí. Ọdún 1980 ńlá sọ pé ó ṣe Ìbà, 1981 ó ṣe Èsì Ọ̀rọ̀, lọ́dún 1982 Ìgbàláyé ni. Nígbà tó wá di ọdún 1984 eléyìí tó gbé Tàlàsó 84 jáde tí gbogbo ayé wá mọ̀ pátápátá. Tàlàsó 84 ó gbajúgbajà gan púpọ̀. Kódà títí di àsìkò yìí ìní àwọn èèyàn ìní wọ́n sì ń gbọ́ Tàlàsó 84. Lọ́dún 1984 yẹn náà ló gbé Iṣẹ́ Lóògùn Ìṣẹ́ jáde. Ọdún 1984 náà ló gbé Ijó Ọlọ́mọ jáde o. 1985 Tàlàsó Disco 85 ló gbé jáde ńgbà náà. Ọdún 1985 Ẹ Lọ Ṣọ́ra náà ló tún gbé jáde o. 1985 bákan náà ó gbé Pomposity ó gbé jáde. Orí ó jáde lọ́dún 1986. Tiwa Dayọ̀ ọdún 1986 náà ló jáde. 1986 yẹn náà ẹni Eré Gòkè ló jáde. 1986 bákan náà Bèbí Jẹ́ Ká Jó ó gbé jáde. Nígbà òde ọdún 1987 àwo orin tó gbé jáde ó mà tó bíi 3 kan. Tàlàsó in London, Ayé, Àdéò, Awólọ́wọ̀. Nígbà tó wá di ọdún 1988 ó gbé Sunsplash ó gbé jáde. Bákan náà ìní ó gbé Fuji Headline jáde lọ́dún 1988. 1988 náà
ẹni ó gbé my dear mother ó gbé jáde. Ọdún 1989 achievement ló gbé jáde ńgbà náà. Ńgbà tó di ọdún 1990 jó fún mi ló gbé jáde. Ọdún 1991 ó gbé Fuji collection ó gbé jáde. 1993 ó gbé the ultimate ó gbé yẹn jáde. 1995 ó gbé consolidation tí mo ń sọ ọ̀rọ̀ rẹ o ẹ ti mọ̀ ẹ ti gbọ́ dáadáa. Ọdún 1995 ló gbé jáde. Ọdún 1995 náà ló gbé Tàlàsó Fuji Party jáde. Legacy ló jáde lọ́dún 1996. Bákan náà ọdún 1996 yẹn ló gbé Phase 2 Global Tour 96. Ṣé ẹ rántí àwo yẹn ó gbé jáde. Lọ́dún 1997 ló gbé History jáde o. Ọdún 1997 náà ó gbé Berlin ó gbé jáde. Àwo orin tó dùn tẹ́ gbọ́n gbà náà. Ọdún 1999 ó gbé Fuji Fusion ó gbé jáde. Nígbà tó di New Millennium lọ́dún 2000 ó gbé New Era ó gbé jáde. 2000 bákan náà ló gbé Phase 3 ló gbé jáde. Mẹ́sẹ̀gì eléyìí tó jẹ́ pé ó sì jẹ́ gbajúgbajà láti àsìkò yẹn títí di àsìkò yìí. Ọdún 2001 ló gbé jáde. Ọdún 2001 bákan náà ló gbé Statement jáde o. 2001 bákan náà New Lagos ó gbé jáde. Ọdún 2002 God Àdó ó gbé jáde. 2003 ó gbé Big Deal ó gbé jáde. 2006 ó gbé Flavour eléyìí tẹ́ jójójó ó gbé jáde lọ́dún 2006. 2011 ló wá gbé mi jáde eléyìí tó pè ní Tribute to my mentor. Lẹ́yìn ikú olóògbé Alhaji Ayinde Barrister kọ́lọ́run bá mi òkè kó bá ní fọ̀run kẹ́ bàbá náà. Ọdún 2012 ló gbé Instinct jáde o. Ọdún 2012 bákan náà ó gbé Fuji Time ó gbé jáde. 2017 Let the Music Flow ó gbé jáde lọ́dún 2017. Ọdún 2020 Fuji The Sound ó gbé jáde. 2022 ló gbé Timeless ló gbé jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwo orin rẹ́kọ̀dù K1 The Ultimate ló kárí ayé ló dẹ̀ dùn tí gbogbo èèyàn tí wọ́n máa ń jó sí ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń gbọ́ orin rẹ́kọ̀dù K1 The Ultimate. Rẹ́kọ̀dù nìyẹn o, àìmọye kò lóǹkà àwọn live play eléyìí tí K1 The Ultimate eléyìí tó gbé jáde. Àkàkà tán nìyẹn, a lè kà á tán. Tẹ́ ẹ̀ bá gbàgbé lọ́dún 1993 ní NTA ní ìlú Ìbàdàn, King of Fuji Music ni wọ́n gbélé K1 The Ultimate lórí tó di ọba fún gbogbo àwọn òǹkọrin Fuji káàfàtà látìgbà náà títí wá di àsìkò yìí. Ó jẹ́ Olúọmọ of Lagos lọ́dún 1999. Oyè ńlá ni o lábẹ́ kábíyèsí ìlú Èkó ńgbà náà, ọba Oyèkán. Ó jẹ́ oyè máyégún tilẹ̀ gbogbo Yorùbá lọ́dún ya 2020. Wọ́n fún ní oyè eléyìí tó tóbi jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn MON lọ́dún 2022 lábẹ́ ètò ìṣàkóso aláṣẹ Muhammadu Buhari. Ẹni wọ́n fún K1 The Ultimate lóyè náà MON ẹni wọ́n gbé fún K1 The Ultimate lásìkò náà kó tó wá di olórí ọmọọba Akile Ìjẹ̀bú lọ́dún 2023 tá a wà nínú ẹ̀ yìí. K1 The Ultimate ó fẹ́ ìyàwó lóríṣiríṣi tó jẹ́ pé àti ẹ̀ lè kà wọ́n tán. Ọmọ K1 The Ultimate ó pọ̀ àìkọ́mọ fọlọ́mọ kọ́lọ́hún tó ọ̀dà gbogbo wọn lágbà kí wọ́n ṣoríire. Ṣùgbọ́n bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, ìyàwó K1 The Ultimate ńlá mọ̀ sí arábìnrin Emmanuela Adérọ́pò, ọmọbìnrin tó rẹwà dáadáa. Kọ́lọ́hún jẹ́ kó pẹ́ lọ́ọ̀dẹ K1 The Ultimate nínú ọlá ńlá àti iyì tó pọ̀. K1 The Ultimate olóṣèlú ni o, ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní í ṣe. Bẹ́ẹ̀ náà ló jẹ́ ọlọ́wọ́ ọ̀tún aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí, aláṣẹ Bọ́lá Ahmed Tinubu. K1 The Ultimate kẹ́ ẹ pẹ́ bàbá o.